Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Egbe Bobagunwa akílẹ̀ Ìjẹ̀bú tó máa lọ bẹ́ẹ̀ ṣe ń lẹ̀. Bóyá òbí gan ni wípé Túndé Bobagunwa. Egbe Bobagunwa akílẹ̀ Ìjẹ̀bú. Àpètàn aṣojú gbogbo Ìjẹ̀bú Òde. Sọ fún wọn wípé bọ́bá máa yẹ gbọ́ iwájú fún mi o. Àdé ọmọ jọjọ. Bóyá bọ́bá tí wà iwájú fún mi o. Àdé ọmọ jọjọ. Kó máa lọ bẹ́ẹ̀ Túndé iṣẹ́ Olúwa kò sẹ́ni bóyá. Ọdún wíwá sẹ́nitọ́ Bẹ́lẹ̀ Mọ́kànbọ̀ ọ̀nàrẹ́bù lọ́wọ́lọ́wọ́ minority leader tó máa lọ bẹ́ẹ̀. Bóyá sẹ́nitọ́ bọ́ọ̀tì mú kó ní ẹ́ ọ̀lẹ́ bẹ́ẹ̀ kìí rárá ní bùkà wọn sẹ́nitọ́ bùkà wọn ẹ̀bùkà wọn olóòlù ẹ̀bùkà wọn. Ìjọba Mùsùlùmí ìlú wa àgbọ̀dọ̀gbọ̀dọ̀ lórí ìwé bàbá bísọ̀ ìwúlẹ̀ àgbẹ̀dún jẹ̀bi ìní sílẹ̀ yọ̀ lẹ́ni ìlú kò tẹ́ fi sára kú. Bébọ́dì rẹ̀ Bobagunwa sẹ́nẹ̀tọ̀ bébọ́dì sókè ẹgbẹ́ bọ́dì sókè ló máa lọ bẹ́ẹ̀. Ọmọ anọmọ bébọ́dì bóyá Túndé àmọ́dá àwọn ọ̀gádùn náà àmọ́dá àwọn onídókò dídọ́ni yóò máa dúró iṣẹ́ ìtura ẹ̀yẹ má dúró dídọ́ni yóò máa dúró iṣẹ́ ìtura ẹ̀yẹ má dúró kàìwá yóò máa dúró. Ọmọ kúkú nígbẹ̀mí owó ìkúkú láyé.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.